ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rántí wípé Muyideen ò jẹ̀bi Yorùbá. I saw a write-up where somebody was apologizing to Muyideen. Really? Ìgbà yẹn lẹ́ṣẹ̀ wá rántí wípé ìyá àbèjì ọmọ aráyé lé ilé tó kọ́ fún kò fìwé lélẹ̀. Fọlúkẹ́ Dáramọ́lá tó sọ̀rọ̀ lọ́jọ́ sí tẹ́ sọ wípé ó jowú ni wípé ara ń ta ni o kò fẹ́ kí wọ́n gbé ìyá ọmọ aráyé lé kó ó fẹ́ nìkan gba glory òun wá ní pàdé yín báyìí òun lọ̀rẹ́ ẹ̀ one tans. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Mewolaka ó ti jáde wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ayélujára ó ti jáde wá sọ̀rọ̀ nípa Àgbàlá Gabriel ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin tí ó sọ. Mo ní ìbéèrè o oúnjẹ tí wọ́n jẹ ní church yẹn lọ́jọ́ Sunday ṣé ẹ̀yin lẹ fowó ẹ̀ lẹ̀ ẹ̀yin lẹ ń sè é àbí Àgbàlá Gabriel níṣẹ́ míì tó ń ṣe yàtọ̀ sí kó gbowó jọ kó lọ church. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ aláìní nítorí oúnjẹ ọjọ́ Sunday wọ́n lọ church yẹn. Ilé tó ń kọ́ ló ń kọ́ ní orí ilẹ̀ ẹ̀ ló ń kọ́ sí kò fún wọn níwèé ilé ṣó fẹ́ fi rẹ́ǹtì lọ́jọ́ iwájú ni àbí tí ẹlòmíì bá tún ní ìnira á gbé bẹ́ẹ̀. Kí lorúkọ bàbá tí ẹsẹ̀ ẹ̀rọ tí àwọn ọmọ ẹ̀ fi òkú àtàyè ẹ̀ bàbá òṣèré yìí tán fi òkú àtàyè ẹ̀ sílẹ̀ fún Àgbàlá Gabriel kó lọ sí. Tí Àgbàlá Gabriel ò bá ṣe irú charity yẹn ṣé irú bàbá yẹn ò ní jẹrà mọ́lé. Mo ti gbàgbé orúkọ bàbá yìí bàbá Nollywood yìí tí ẹsẹ̀ ẹ̀ ṣe táwọn ọmọ ẹ̀ ò débẹ̀. Tẹ́ bá ní ó gba kò fìwé lélẹ̀ ẹlòmíì tó ṣe aláìní tó bá tún rákòrò débẹ̀ ṣé kò ní rí lẹ́gbẹ́ àbí gbogbo ìgbà ló máa gbowó lọ́wọ́ yín pò ń fẹ́ kọ́lé fún èèyàn. Ṣẹ́yìn lẹ bàrà lẹ̀ ṣé chọ́ọ̀chì yín ni. Ẹ wá fẹ́ mú àwọn aláàánú ẹ̀ àwọn olóore ẹ fẹ́ kọ́ ẹ̀yìn ẹ̀ sí. Ṣé àwọn tó ń ba jẹ́ òṣìṣẹ́ àwọn tó ń ba ṣiṣẹ́ chọ́ọ̀chì tó ń ba ṣe iṣẹ́ àwọn tó ń pè wọ́n níṣẹ́ wọn ní jẹun kò ní fún wọn lówó àbí anumọ́ á máa nu ilẹ̀ ṣànumọ́ máa nu ilẹ̀. Take away àbí give away tẹ́ ń gbà lọ́wọ́ àwọn fáǹsì ṣẹ́yìn gan pin tán. Ṣé o ò mú kókìrì inú ẹ̀ o ò pòwe owó burúkú òun wà lọ́wọ́ ẹni kébi burúkú pani rí àbí ẹbí ẹ kankan tí ò tiẹ̀ sí lára àwọn fáǹsì ẹ o ò pé kó wá jàǹfààní. Ẹ ti gbé ring light báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní kọrin kan má gbélébùú àwọn tó ṣàgbèrè lọ síbẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó bá wọn sùn lẹ́nu obìnrin ṣé ìdí la ní kó gbé lọ síbẹ̀. Ẹ mọ̀dí tí mo ṣe kọrin yẹn ẹ bà mínísítírì yẹn jẹ́ ẹ bà gbogbo ẹ̀ jẹ́. Mo kàn fẹ́ rán yín létí àwọn kan ṣì wà tó jẹ́ wípé Ọlọ́run máa lo ipasẹ̀ ọmọkùnrin yìí tó yẹ pé wọ́n á fẹ́ ṣe surgery wọ́n á nílò ìrànlọ́wọ́ wọ́n á fẹ́ kú sínú ìṣòro. Ọmọkùnrin yìí nítorí pé ó ti ní pílátífọ́ọ̀mù táwọn èèyàn ti trust tó ń kówó fún yín Àgbàlá Gabriel tó fi ń ràn wọ́n lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá ti bàjẹ́ tẹ́ ẹ ti di àwọn tó ní ìrànlọ́wọ́ surgery lọ́jọ́ iwájú àwọn tó nílò oore lọ́jọ́ àwọn tó ní ibi tán wá ibi tán máa gbé lọ́jọ́ iwájú wọ́n á dẹ̀ kú sínú ìyà yẹn. Dẹ́ nǹkan tẹ́ ń ṣe yìí gbogbo àwọn olùrànlọ́wọ́ á máa wò pé ó sọ owó tá à ń dá àfi báwo ni wọ́n ná nínàkúnà ni kò sí ẹnìkan tó máa ran anybody lọ́wọ́ mọ́ ló bá tán. O ò dẹ̀ mọ ohun tó máa dé báwọ̀ lọ́la. Ìwọ́de ẹ̀rẹ́ kò sí ni ẹni tó ní platform tó ní voice táwọn èèyàn fẹ́ràn tó trust ó wà ní position láti ràn ẹ́ lọ́wọ́. Ìwọ ni kó o wá fi tùbínùbí ṣe.